ẹ̀yin àfa alátẹnujẹ ẹ̀yin àfa olè ẹ̀yin sọ fún mi pé Wasiu Ayinde ó pa èmi mo jẹ́ ìrànlẹ́yà ni kí la dàpọ̀ tí ó fi pa mí wàláì kò lè rí mi pa wàláì ẹ wá ń pè mí lórí fóònù ẹ̀yin sẹ́ ìpè fún mi torí ti Wasiu Ayinde ẹ̀ ní kú rẹ̀ gbogbo yín àti wèrè kátà ń pè ní àfa àjígbọ́ ti fa ìṣẹ́ ìgbà wọn wèrè àfa ẹ̀yin olórí burúkú wọ̀nyí ìwọ ni wọn ni àfa àjígbọ́ ti fa pé ìwà dásẹ̀ rí àfẹ́mi àjọ dásẹ̀ rí àfúnra wa ni àjọ pa ọmọ ara wa ẹ̀ ń bá kọ́kọ́ kú ni ẹ̀yin olórí burúkú wọ̀nyí mo dúró fún yín sẹ́ èmi fúnra mi èmi ọpẹ́ èmi ilẹ̀ ń dẹ ẹ̀yin kò ẹ gbogbo orí tí n bá ti lọ sí wá sí ẹ̀ tó bẹ́ẹ̀ àṣàṣì yóò lè ràn mí àfẹ́ tí bá fẹ́ panu yín nìkan lókun gbogbo ẹ tó bá gbé ọwọ́ gbogbo ẹ̀yin àfọ olórí burúkú wọ̀nyẹn tẹ́ ń jà torí Wasiu Ayinde lórí pé mo sọ òdodo Ànábì wa Muhammad ó ní àṣíríkù ayélu walau kana múra Ànábì ní ẹ sọ òdodo àmẹ́yìn àfọ olórí burúkú yẹn lè sọ òdodo ẹ wá fún ogun halẹ̀ ẹ ń pè mí lórí fóònù ẹ jẹ́ kí fóònù mi sinmi ẹ ń pè mí lórí fóònù ẹ ní Wasiu Ayinde ràn yín ẹ ń sẹ́ ìpè láàárọ̀ ẹ ń sẹ́ ìpè ní lọ́sàn-án ẹ ní sórí gbogbo ẹ̀yin àfa yẹn àtàjígbọ́ ti fa o àtàjígbọ́ tó oògùn mo rẹ́dì fún yín ẹ jẹ́ ìjọ sàṣírà wa kájọ para wa kájọ pọ́nmọ́ ara wa ẹ̀yin wo ẹ sọ Ọlọ́run ẹ kéré gan wàláyé tàbí máa jẹ́ kẹ́ mọ̀ pé ọmọ ìgbà ni mí Abẹ́òkúta ni mí lórí pé mo sọ̀rọ̀ lórí pé mo ṣe wá sí tèmi mí bú Wasiu Ayinde náà mí bú àgbàlagbà olórin tọ́lọ́ kódà ní ayé tí Barrister ò jẹ Wasiu Ayinde jẹ ayé tí Barrister ò jẹ Wasiu Ayinde jẹ mí bú wàláyé làásì mi ó jù mí lọ lọ́jọ́ orí àmọ́ àfáà lè mi jẹ fún gbogbo tó bá jẹ́ àfáà agbọ̀dọ̀ fún wọn respect àmẹ́yìn olórí burúkú àfáà látẹnujẹ yìí ẹ̀yin lẹ fà á àbí ẹ̀yin lẹ kọ́ sí ẹ mo sọ òótọ́ ọ̀rọ̀ tó wà ní Al-Qur'ani olùwárí yá ayọ́ rasulu balligh ma unsila ilayka min rabbika wa in lam taf'al fama balagta risalatahu wallahu ya'simuka minan nas wallahu ya'simuka olùwárí mi ọlọ́yin wà nẹ́bí gíṣẹ́ fún wọn fọ́sídà máa túmọ̀ Al-Qur'ani tí mo gbé ọlọ́wọ́ sọ ti ń bẹ́ẹ̀ olùwárí wà nẹ́bí wallahu ya'simuka minan nas èmi ọlọ́ni ńlá ọ àbú ọlọ́run ó rọ̀gbọ̀ yí èmi náà ẹ̀yin àfáàwé tẹ́ ń pè mí o gbogbo yányányá ẹ̀rí sóríire mo sọ fún yín pé ẹjẹ́ àjọ tawọ́ síra wa kẹ́lẹ̀ bá àmọ̀ pé àfọwọ́ pé òkèrè mo dúró tán ni mí ní nǹkan kan lẹ́yìn la hawla wala quwwata ẹ wá ní Wasiu Ayinde ó máa burú yóò pa mí yóò rán yẹn wá bàbá ni mo bá dulé ẹni mo bá du ọmọ ẹni ẹ àpá tó wá ń bú mi nù ó ní òlàfà bíbù wọn nílùú wọn ni ó ní sẹ́yìn ó lè lóògùn màlà wọn ó lóun ti ṣèwádìí gbogbo àdúgbò tí mo ń gbé pé sílípàsì ni mo máa ń wọ̀ wọn ní tòótọ́ ni mi ì sáré jalè wọn náà tún ṣèwádìí ládùúgbò tí mo ń gbé pé yàrá kan ni mò ń lò wọn ní tòótọ́ ni mi ní jalè ẹ̀yin ló lè èmi tí mo ń lo yàrá kan náà ní padà lè tójú bẹ́ẹ̀ lọ mo dúró lórí òótọ́ ni mi ì sáfò lè ẹ̀yin ló lè olórí burúkú èèyàn tẹ́ ti tẹ́ káàkiri ìwọ wa ń bú èmi bẹ́ẹ̀ mi ò ní mọ́tò mi ní mọ́tò ọlọ́run kọ́ ní ṣe mọ́tò fún yẹn kúrìlá kún màmá ẹlẹ́kàlì múlìkì gbogbo tí ń jẹ́ ọlá àtọ́ lọ́wọ́ ọlọ́run wa ẹ̀yin bú èmi pé mi ń pọ́n kiri mò ń ráre kiri mò ń fẹsẹ̀ ẹ̀rìn mi ní mọ́tò ẹ̀yin tẹ́ ti kọ́lé tẹ́ ti lówó èmi ń ṣe wá síra dáradára káàkiri ẹ̀ẹ́dẹ̀ ní sóyere ẹ̀yin lọ́dọ̀ fún mi mọ́tò ni ẹ̀yin lọ́dọ̀ tó dá mi tó bá yà máa padà ní mọ́tò tó bá yà máa padà lówó lórí òótọ́ ni ẹ wá káyìí nọ́mbà ẹ ṣe sóò nọ́mbà yín nọ́mbà tèmi lè fi fẹ́ fún yín ẹ pè mí direct kẹjá jọ ṣépè fúnra wa kájọ pọ̀fọ̀ fúnra wa kájọ ṣépè fúnra wa nọ́mbà tèmi lè léyìí 080 344 32 111 ẹgbẹ́ yẹn fún ilé pé ẹ tún pè mí 080 344 32 111 nọ́mbà mi nìyẹn ẹ pè mí ẹ̀yin olórí ẹ wá káyìí nọ́mbà ẹ jẹ́ fóònù mi ó sinmi àrídẹ́kọ̀ lórí òótọ́ tí mo sọ mo ní Wasiu Ayinde ó yẹpẹrẹ àwọn àfa ara yẹpẹrẹ náà kọ́ nìyẹn lójú agbo bàbá wa Ṣéhù Fárúkù oníkìjìpá bàbá àfa wa lè mà jẹ́ bàbá wọlé kíjì pa wàláyé àfa àwàlẹ̀ jẹ́ àfa àwàlẹ̀ jẹ́ ọ̀gá àwàlẹ̀ jẹ́ àfa àwàlẹ̀ jẹ́ bàbá lè tún jẹ́ fún wa Wasiu Ayinde wa wọ yín bẹ̀rù ẹni kò tọrọ apọ́lọ́jì lọ́wọ́ àwọn afa olóhùn lè tọrọ ẹ̀ bàbá ó jẹ́ kẹ́ ẹ ju máìkì lẹ̀ kẹ́ kó mẹ́ni wàláyé tàlà kò lè fún yín lọ́wọ́ kò lówó yín lọ́wọ́ ẹ̀wọ̀n márìjì náà ṣe ń jẹ́ òní fọmọ gbogbo wa lárí owó Al-Qur'ani yẹn náà bẹ̀ Wasiu Ayinde wa ó ń jẹ́jú yín ni ẹ̀jẹ̀ sọ fún yín bàbá ẹ̀jẹ̀ sọ fún yín kí fi gbogbo ẹni sọ̀rọ̀ fún yín bàbá Fárúkù oníkìjì pa àfa àwàlẹ̀ jẹ́ bàbá àwàlẹ̀ jẹ́ ajìnà sí lọ́pọ̀lọpọ̀ ó wá ń sọ fún yín pé òun lè tọrọ apọ́lọ́jì lọ́wọ́ àwọn afa ẹni kó jọrọ ẹ lójú ó yẹ̀yẹ́ àwọn afa àwọn olórin tó kù sí wọ́n yẹ̀yẹ́ àwọn afa mi ìdàbá Wasiu Ayinde yìí wàláhì èyàn dáadáa ni àwọn afa ni ẹyẹ lórí burúkú èyàn dáadáa ni Wasiu wàláhì èyàn dáadáa ni ṣé báwọn kan náà wá náà ń pè mí lórí fóònù ni wọ́n fògùn halẹ̀ olórin wọn ní í ṣe bóun ti ń ṣe olórin wọn ló ṣe bẹ́ẹ̀ ṣé Pasuma ń ṣe bẹ́ẹ̀ níjó ní tí Pasuma ṣe bẹ́ẹ̀ dé tó ṣe kíní kan stage gbogbo àwọn ọmọ ẹgbẹ́ gbogbo àwọn ọmọ sẹ́ Pasuma fún wọn ní 1 million ló fẹ́ nìkọ̀ọ̀kan ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá ṣó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn olórin tó wà lẹ́yìn yẹn gbogbo wọn ni wọ́n dá wọ́n pọ́n àfa lẹ́ni nínú ẹni tó ní àfa àdùlá yìí ni Pasuma jẹ́ nínú ẹni tó ní àfa Pasuma ó dẹ́ respect àwọn àfa Ànábì wa Muhammad ó ní máa wọ̀dọ́ àhú ràfọ́ àhú wà máa ràfọ́ àhú wàdọ́ àhú Ànábì ní gbogbo ẹni tó bá rẹra rẹ̀ nílẹ̀ ràfọ́ àhú àwọn náà wọ́n gbèga wà máa ràfọ́ àhú gbogbo ẹni tó bá ṣe gírímákà ìdí gírímákà tí wọ́n ṣe tó ń ṣe wàdọ́ àhú àwọn náà wọ́n yẹdi fún aṣọ́dẹ nílẹ̀ ẹwà àwọn olórin tó kù ẹwà Pasuma ẹwà ti ń ṣe ó láàfọ́ àbàgẹ́bàgẹ́ ẹwà wọn Saheed Òṣùpá náà wọ́n bùn yẹn ló ń jẹ ni ẹwà wọn Màláíkà wọ́n bùn yẹn ló ń jẹ ni màlá Suleiman ẹwà Ṣẹ̀fí Àlàó gbogbo wọn àtàwẹ́wẹ́ gbogbo ẹwà ti ń ṣe ìgbéraga náà ló bá dọ́dọ̀ ọkọ̀ ní ń sìn o bàbá wa kọ̀ ní ń sìn bàbá wa ń wù ọ́ ó ń wù ọ́ bàbá kọ̀ ní ń sìn wa ń wù ọ́
àbí ìgbéraga náà ló bá dọ́dọ̀ wọn wá ń wù ọ́ wọ́n sọ ọ́ di ìgúnnukó ẹ̀yà máa wo bàbá sọ̀rọ̀ bí nìsín wọn alábínú rẹ̀ èmi àti Wasiu Ayinde ọjà wàláì mi ò má kò mà mí nígbà mo kọ́kọ́ ṣe rẹ́kọ́ọ̀dù ń gbòó ní 2011 ṣé mo ló bá ní rẹ́kọ́ọ̀dù náà ó fún àwọn ẹgbẹ́ man lọ́dún náà lọ́n 2011 ó fún wọn Wasiu Ayinde fún wọn ní 1 million wọ́n fi bá ní rẹ́kọ́ọ̀dù yẹn àwọn tó wá gba 1 million ní àwọn ẹgbẹ́ man mélòó náà ni wọ́n ní ìsìn mélòó ni wọ́n àwọn náà àwọn tí wọ́n gba 1 million jọ náà Ajíjọlá tó gbé rẹ́kọ́ọ̀dù náà jáde wọn àjọ jèrè ní 1 million ni Wasiu Ayinde fún wọn àyẹ̀dẹ̀kọ́ àwọn ẹgbẹ́ man Wasiu Ayinde fún wọn ní ẹgbẹ́ wọ́n fún àwọn ẹgbẹ́ man ní 1 million pé kó fi báàgì rẹ́kọ́ọ̀dù mi ní 2011 torí pé mi jáde tán ni wọ́n fẹ́ jáde tán fún yín nìsín àwọn ọkùnrin àwọn ẹgbẹ́ man àwọn náà dání sí àwọn dàgbòrò àwọn dànígbòrò ẹgbẹ́ aṣọ àdé Wasiu Ayinde ń jẹ pẹ̀lú àwọn afá èyí kan tó wá ń pa sí mi ẹ̀ ń bú mi lórí ẹ̀ ń bú mi ẹlẹ́pa èmi máa kọ́kọ́ pa ẹja pọ́n ara wa náà wò ẹ̀ẹ́dẹ̀ ní sórí rẹ̀ ẹ̀ sórí burú ni ẹ̀yin olórí burúkú ẹ̀yin àfa àtẹnu ẹ̀ jókòó láì yára yín àwa ń yẹ̀yẹ́ ara wa àwa lọ́wọ́ ń gbéjà olúwalíwá ibadu rahman alladhina yamshuna ala al-ardi awna wa idha atabahumul jahiluna qalu salama àwa ni Ọlọ́run bá wí bẹ̀rù ẹ̀ gbogbo àwọn àfa ẹ̀ bàbá wa ṣé òmù ìdí Àjàní Bello bàbá mi àgbà àṣeyìmọ̀ ìdí ní Àjàní Bello ẹ̀ bàbá bó ti lo ayé bàbá olóòótọ́ nù bàbá mi àgbà àṣeyìmọ̀ ìdí ní Àjàní Bello bàbá olóòótọ́ ni bàbá òótọ́ ni bàbá fi sáyé ṣé bàbá láre dẹ́ báyìí àfa olórí burúkú àtẹ́mì ìbẹ́sẹ̀ ráre olówó máa ń wá bá àfa lé ní àfa àjókòó lé ní olówó wá gbogbo tí olówó bá fẹ́ ṣe wọ́n máa ń wá àfa wa ni àfa àbímọ o ẹ wá bá wa sa àfa àkọ́ ni wọ́n máa káàkiri ilé olówó yóò yẹpẹrẹ ni ẹ bàbá mi níbi ẹ bó ṣe lo ayé bàbá mi àgbà Àṣeyìmọ̀ ìdí nígbà tí bàbá yẹn bá mi pàdé ní odò ẹran bàbá yẹn ní kí n ṣe wá sí bàbá mi Bello ó ní kí n ṣe wá sí pé mo ti máa ń gbóhùn rẹ ti pẹ́ ṣe wá sí èmi àti bàbá yẹn àjọyà fọ́tò ẹ béèrè lọ́wọ́ Wasiu Ayinde ní odò lọ́nà yẹn lọ́hùn ẹ̀yin àfọ̀jì bọ́lẹ̀ tí ń bọ̀ èmi lẹ̀ ń pọ̀fọ̀ fún ọ̀fọ̀ ni ó pa yín ó pa ya yín ó pa bàbá yín ó pa ẹjá kájọ tẹ́sí ẹ̀yin wo ẹ̀ ń gbèjà Wasiu Ayinde kọ́ nìyẹn ẹni yóò pa mí bẹ́ẹ̀ yín náà máa mú mi ẹ máa mú mi àjọ múra wa ni wàláhì àjọ múra wa ni ẹ̀yin wo mélòó ni yín ẹ̀yin oníjẹkújẹ wa ń bú èmi pé èmi ò ní mọ́tò yàrá kan mò ń gbé mi níjàlè ẹ̀yin lẹ́yìn ṣe fún wa ní káàkiri tó bá dé padà yá Ọlọ́run gbàdúrà tèmi náà máa ní owó máa ra mọ́tò Ọlọ́run fún yẹn mọ́tò ẹ̀yin ṣe bára káàkiri èmi ò kí sàfọ́ ní bára mo sọ̀rọ̀ Ọlọ́run fún wa ṣe yín wá ń gbèjẹ ẹ̀ ń pè mí lórí fóònù ẹ̀ jẹ́ kí fóònù kò ní da fún yín kò ní da mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin ẹ má hide nọ́mbà yìí mọ́ ẹ pè mí direct nọ́mbà tèmi lélẹ́yìí 08034432111 nọ́mbà mi nìyẹn ẹ wá ń bú mi àwọn kírísítẹ́nì wọ́n ṣàdúrà fún mi wọ́n ń pè mí àwọn pásítọ̀ wọ́n ń pè mí àwọn pásítọ̀ àwọn kírísítẹ́nì ń pè mí wọ́n ṣàdúrà ẹ̀yin olórí burúkú àfáà yìí wá ṣe pé kò ní da fún yín wọ́n ní nìyẹn kò ní da fún yín ẹ tún pè mí wò ẹ pè mí torí ti Wasiu Ayinde ẹ pè mí ẹ̀yin wèrè jàtijẹ wọ́n ní ẹ má jẹjẹ kú jẹ mọ́ ẹ jókòó ara yín jẹ ẹ respect ara yín kílẹ̀ ń wá mọ́tò wọlé sọ pé ra nígbà tí mi ò bá ra mọ́tò tó dáa ju tí Ọlọ́run rà fún mi ìgbà tí n bá kọ́lé ilé tó dáa Ọlọ́run kọ́ fún mi ìgbà tí n bá ní owó tó dáa Ọlọ́run ṣe fún mi ẹ wá ní mò ń wọ sílípàsì tó ń tọ́ ni o mò ń wọ o yàrá kan mò ń gbé tòótọ́ o ní ìní jálé o ẹni mi tí ì ní mọ́tò Ọlọ́run ó dẹ̀ ṣe mọ́tò fún mi yóò ṣe lójú ẹ̀ yóò wá dáa ju tí ń lọ ẹ̀yin lórí burúkú tẹ̀ láyọ̀ kan yìí ayọ̀ kan láfa àgbọ̀dọ̀ ní wọ́n ní ẹjọ́ kan ara yín jẹ́ ẹ̀yin náà lẹ wá àbùkù lọ́dọ̀ Wasiu Ayinde ẹ̀yin lẹ wá àbùkù lọ́dọ̀ ẹ̀ wá àbùkù lọ́dọ̀ ẹ̀ ní ó wá fi àbùkù kan gbogbo àwa fà ó tún wá fi àbùkù kan pírẹsidẹ̀ntì orílẹ̀-èdè Nàìjíríà bàbá wa Tinubu ó lakọmọ lórí nígbà Wasiu Ayinde ti lakọmọ Tinubu lórí wọ́n lè lakọmọ àfa náà lórí bàbá wa Fárúkú Oníkìjì bàbá wa báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú ẹ̀ báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú Wasiu Ayinde ó fẹ́ bí ilé rẹ̀ bàbá ẹ má bínú sà báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú ẹ̀ tó tún wá dé ta gbangba ẹ wá ní kókó tiẹ̀ bí àwọn àfa ìyẹn tí ẹ má tijú kó ṣe sọ́ọ̀rì kẹ́yìn àfọ ẹ má bínú o èṣù ló lòmí o ẹ má bínú o ó wá lóun lè tọrọ apọ́lọ́jì ẹ̀yin àfa tó wá jókòó ẹ jókòó lórí èlò ibi kò lè fún yín 1 million kò lè fún yín àwọn tó wá bá ṣe ló lè náwó kì í ṣẹ̀yìn ẹja sọ́ra mi ńlá níyàn àti ṣe wá ṣe lẹ́ẹ̀kejì pàtó ni ẹ̀yin àfa àtẹ́ ìpẹ́ ni wọ́n ṣe fún kì í ṣe Wasiu Ayinde ẹ̀yin àfọ olórí burúkú tẹ̀ ń pè mí tẹ́ ń pọ̀fọ̀ pé ẹ̀ mú èmi ní sẹ́méjì ju kí n ṣe wá sí lọ gbogbo bí tí n bá ti ní wá sí ẹ wá bá mi bẹ̀ àmọ́ tí mo mọ̀ ni Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé o mi ní nǹkan kan o Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé o wa ma yatawakkal ala Allahi fa huwa hasbuhu gbogbo ẹ̀ tó bá gbára lé Ọlọ́run kò ní jábọ́ oògùn lẹ́yìn gbára lé àti òòṣà àwòlẹ̀ gbára lé kò lè mẹ́mi ẹ lọ bí ìrókò ìyá mi wò kò lè mú mi mo ní kí ẹjá jọ para wa kájọ sàṣírà wa kájọ pọnmọ ara wa káwá wẹ tó lágbára jù Ọlọ́run lọ́ba lágbára o ẹjá jókòó jẹ́ o ẹ̀yin àfa àtẹnu tẹ́ ń bú mi torí Wasiu Ayinde ẹ ṣọ́ra o Wasiu ìwọ náà ṣọ́ra o bí àwọn àfa o ó jẹ́jú wọn o ó yẹyẹ wọn o wàláhì ó yẹyẹ wọn ó yẹyẹ àwọn àfa àwa gan-an lè wá bùkù Wasiu ìjọ torí Ọlọ́run pọ́n àwọn àfa lé Ọlọ́run ní bàkẹ́ jẹ́ wà lálùbá pọ́n àwọn àfa lé o pọ́n wa lé o